Africa Content TV.
àsìkò ojú ọ̀pọ̀ ẹni tá à ń ṣe yóò tí ìfẹ́ sí ijó owó tó bọ̀ fún àlàkò nílé ẹgbẹ́ ọ̀tọ́ bá wọ nílé ẹgbẹ́ owó bẹ̀rẹ̀ ọ̀tọ́ bá ṣe yẹ wọ nílé ẹgbẹ́ owó bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ ìtú ya ṣe yẹ owó ọ̀tọ́ lùí ìtú ya ní pé nílé ẹgbẹ́ owó òde dábẹ̀ owó ìkọ̀jọ́ ọlọ́lọ́ tó máa ṣe yóò fi ṣí ẹgbẹ́ ká máa tọ̀ ń bí kí gbogbo àwọn ọ̀rẹ́ táwọn mọ̀ lẹ́yìn náà wọ́n wá mú ọ̀rọ̀ kábíyèsí ojoojúmọ́ ọgbẹ́ ẹni ọmọ mi ó fi nà ọtí mi á wọ̀ ọ́yà ẹ máa wọ́n mi ẹgbẹ́ bá a fọ ọmọ ẹ̀ fún wọn wá ọmọ ẹ̀ fún wọn ìyàwó ń gbà àjàgbà fún wa lọ́wọ́ ní ìkan tì ní náà bá lé ní pásọ ọba lé ní wọ́n kò jẹ́ òkú bọ́dọ̀ kù ẹ̀rọ lówó àti gómìnà Ṣèyí Mákindé ni wọ́n tẹ̀ra wọ́n pọ̀ ọmọdé sọ́wọ́ bí ẹ̀rọ gómìnà ẹ̀rọ gómìnà. ọ̀túnba ọyẹ ẹ̀kọ́ stéèjì ní ẹ̀kọ́ bí kábíyèsí yóò jẹ́ wọn kọ́kọ́ tó báyìí náà ọ̀túnba òníyẹlé àti àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀hún ọ̀túnba 100,000 láti sùn 100,000 àwọn èèyàn tẹ̀lé ní yóò sì pé bẹ́ẹ̀ lọ ẹ máa wo èèyàn tó bá 100 yóò pè mí ẹ máa wo fíìmù sọ́tò dúró oníṣẹ́ yóò pè mí tí ìbá sọ̀tún wa lórí èdè ní pé tí ìbá sọ̀tún wa ló 200 ọ̀rẹ́ ti tó sinagoga ọ̀yà ọkùnrin àti ìdẹ́bẹ̀ ọ̀làdìojìnà àti ìdẹ́bẹ̀ àti ìdẹ́bẹ̀ àwọn tó fowó yà wọ́n wà ń dáko wọn o ọyà ọ̀túnba ọ̀rọ̀ ajọ́ sọ má ṣe gbàgbé òwe ọ̀rọ̀ yóò kù ní tẹ̀lé ẹ máa lọ kábíyèsí.